Hello, ẹ̀yin èèyàn mi. Ṣé màá ṣí kékeré? Ná bá ní staff of authority kábíyèsí tó ń wá tán láwọn olórí yẹn lọ wọnú yàrá tó ń lọ jí tó ń fi torí ẹ̀ wọ́n sá Ashley àti Mariam àti Rónkẹ́ àti wọ́n ní ẹnìkan tó ń jẹ́ olè tíìkì láìpẹ́ ìyá abèjà tó dá òun náà ni wọ́n ní àwọn tó ń gbé kinní yẹn lọ wọ́n ní because ọ̀la ọdún 25th wọ́n fẹ́ fi declare Queen Naomi gẹ́gẹ́ bí queen ní Ilé Ifẹ̀ wọ́n ní ọ̀la lọ́jọ́ náà pé wọn ò dẹ̀ tí ì rí pé tó bá rí pé wọn ò lè ṣe o wọn ò lè anoint Naomi lọ́la o nítorí ẹ̀ wọ́n ní kábíyèsí ó ti di ẹ̀fọ́ ní kábíyèsí ní ìlànà wọ́n ní care is not taken pé wọ́n máa dethrone ẹ̀ ńbo ló wà tó lọ fi wọ́n ní carelessness ni pé ńbo ló wà tó fi tí ó yẹ pé staff of authority odindi kábíyèsí tó sọnù pé kí ló dé pé tí wọn bá kábíyèsí gbọ́ pé kí ló dé tí kábíyèsí careless tó yìí àwọn obìnrin tí kábíyèsí lọ kójọ wọ́n fẹ́ kóbá wọ́n fẹ́ ṣàkóbá ńláńlá fún nǹkan tó ń fẹ́ nìyẹn kán lè dethrone kábíyèsí pé tí wọ́n ti dethrone káwọn gan kó tó lè scatter káwọn náà kó ṣì lọ wọ́n wá fẹ́ wọ́n ní àjẹgbodò ni wọ́n wọ ẹni tó máa fi kúnra so wọ́n ní wọ́n wá bẹ̀rẹ̀ sí ní kábíyèsí pé láti àná yẹn kábíyèsí is not of himself pé kì í ṣe kékeré o at the end of the day wọ́n ní kábíyèsí kó gbogbo security síta àṣekò wọ́n lọ sápamọ́ sí wọ́n lè kọ̀ wọ́n wá lé wọn mú ẹ̀ta dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wọ́n ní bí security wọ́n bẹ̀rẹ̀ ṣe kábíyèsí ni wọ́n gbọ́dọ̀ rí kó tó lọ bá wọn ní hòtẹ́ẹ̀lì tán lọ́jì sí wọ́n ní hòtẹ́ẹ̀lì tí ó lè tíìkì tó lọ́jì àti lílóúnjẹ Mariam pọ́n méjì náà rí mú bọ́dà ṣe pé wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ bálabàla wọ́n gbé wọn wọ́n ti gbé wọn pé wọ́n kọ́kọ́ lọ ti Mariam mọ́lé wọ́n ní Mariam ní Ashley ló ṣokùnfà pé kinní yẹn wà lọ́wọ́ Ashley níbo ló wà wọ́n á tún mú Mariam ó mọ ibi tí Ashley wà ó tún mọ lọ síbi tí Ashley wà wọ́n ṣe gba lọ́rọ̀ kan ṣá wọ́n gba staff authority lọ́wọ́ wọn lánàá nínú àgbà wọ́n ní bọ́ ṣe gbà pé wọ́n nínú kábíyèsí dùn tó jẹ́ pé wọ́n ti sọ fún pé wọ́n ní kí lòun fẹ́ sọ fún wọn lọ́la ó ní ṣóun máa ṣọwọ́ òfò lọ sí pé kí ni pé wọ́n ti jí báwo ni Naomi ṣe fẹ́ jẹ́ queen authentic queen ní Ilé Ifẹ̀ ọ̀la yìí dẹ̀ ni wọ́n lọ́la 25 ṣé mọ̀ pé wọ́n ṣà ń wá ọ̀nà tí Queen Naomi ò fi nídìí queen kí náà fẹ́ fi officialize staff of authority tí kábíyèsí máa lò fún gẹ́gẹ́ bí àṣẹ láti súre fún Queen Naomi láti ó ṣàní oníbọ̀m ṣe fẹ́ ṣe ṣá but without staff authority pé Queen Naomi ò lè di queen wọn ò ní pè ní queen partial queen ẹ̀mí tọ́lá yẹn wọ́n máa ṣe fúlé wọn at the end of the day òun làwọn olórí tipátipá tí wọ́n fi fọ́ọ̀sì wọnú ààfin tí kábíyèsí kó wọlé náà ààfin nítorí ẹ̀ náà ṣe ń wá lọ́nà ìyá àná kó má bàa rí ẹ mọ̀ pé Queen Naomi Ọlọ́run ni ẹni tó ń bá ṣe gbogbo ètò ayé ẹ̀ òun ló ń ṣe ọ̀gbọ̀n fún òun ló ń ṣe gbogbo ẹ̀ tó bá kù díẹ̀ báyìí bíi pé kí olóore kó jèsì kó tó mọ̀nàmọ́ná ṣẹ̀yọ̀ fún Ọlọ́run àkóyọ̀ wọ́n lọ́la òde yìí ni wọ́n fẹ́ gba kinní yẹn ní Queen Naomi máa gba kinní yẹn ẹ̀tì àwọn ọba abẹ́lé ò fẹ́ kí ẹjọ́ náà kó wáyé bẹ̀tì ojú ti wá tì wọ́n pé ṣùgbọ́n olórí Mariam wọ́n ti tì mọ́lé so títì mọ́lé tó wá tì mọ́lé lọ́ba ní kábíyèsí wa lọ pé gbogbo àwọn ẹ̀dá sí ìgbéra
pé ó tó gẹ́ o kóun fẹ́ declare fún wọn pé kọ́ má ti wá bẹ ẹ̀bẹ̀ ìyà kọ́ má wá bẹ̀bẹ̀ rádaràda kóun fẹ́ declare fún wọn pé Queen Naomi that is Mariam kò gbọ́dọ̀ step inú ààfin wọn mọ́ òun ti declare pátápátá tó wọn fẹ́ kọ́lọ̀ ń jẹ́ kó rí bẹ́ẹ̀ ṣe rí kábíyèsí èmi kàn fẹ́ jẹ́ kí gbogbo wa mọ̀ pé gbogbo bó ṣe ń lọ ṣe rí ọ̀rọ̀ kábíyèsí unless tàbá kí kábíyèsí ká mú kábíyèsí dání kó mú lọ́rùn ọwọ́ gidi gan kí kábíyèsí dẹ̀ mú ìlérí ẹ̀ṣẹ̀ ìlérí ọwọ́ tí nǹkan tó ṣe kó mú dání kó mú ìlérí ẹ̀ṣẹ̀ nìkan lèèyàn lè believe ṣùgbọ́n pé gbogbo rádaràda tó ń ṣe káàkiri ṣé ìtí Mariam ń ṣe láti yẹjọ́ ẹ̀ ṣojú ṣó tó èyí tí ṣé kò ju èyí tí wọ́n pè ní staff of authority tó ń sọ pé láti má jẹ́ kí Queen Naomi ṣe queen nìyẹn òun ni gbogbo eré tó ń sà pé ṣùgbọ́n àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé kábíyèsí nínú ọ̀hún dùn pé ṣùgbọ́n òun ti declare pé láíláí pé òun àti kò sáṣepọ̀ mọ́ lọ́wọ́ láàrin òun àti àwọn àṣepọ̀ mọ́ láàrin òun àti Mariam a ní tó bá rí bẹ́ẹ̀ kó dẹ̀ ṣe bẹ́ẹ̀ inú wa dùn ayọ̀ wa kún torí gbogbo nǹkan tí kálukú ọmọ Nàìjíríà kan ń retí kí ni nǹkan tí Mariam lè ṣe tí kábíyèsí máa fi gbà kámú pátápátá pé ó ti declare kó zero Mariam kúrò nínú láìvẹ̀ ọwọ́ Ọlọ́run ló wà àtọwọ́ kábíyèsí ẹ̀yin èèyàn mi mo ní kí n sáré wá gbé eré sí yín létí pé staff of authority yẹn o wọ́n ti rí ogun yẹn ṣẹ́ o mo bá kábíyèsí yọ o tó wáyé pé wọ́n yè sọ up till now pé wọ́n ì tí ì rí ìyẹn náà ìbálẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní àti ìjẹrin tó ti sá kúrò ní ààfin nítorí pé ẹ mọ̀ túmọ̀ nǹkan tó ń fi sá kúrò láàfin wọ́n ní kábíyèsí sọ pé òun máa fi ògùn jàre àbí ògùn jayé òun máa fi wá kíní yẹn ẹni tó dẹ̀ mọ̀ kíní yẹn pé máa strike ẹ̀ torí ẹ̀ wọ́n ní láti jẹrin àbí ìjẹta wọ́n ti sá kúrò láàfin ìyẹn àwọn nínú búburú wọ̀nyí Naomi máa àyàn Ọlọ́run lógo gbogbo alámàbá yan Ọlọ́run lógo because wọ́n ní ibi tí gbégbé wọ́n ní ibi tán ní kí gbégbé máa gbé ibẹ̀ ló máa gbé o torí ẹ̀ mo ṣe ń sọ fún wa pé ẹ̀yin èèyàn wa pé kí n mú wá sétí gbọ́ wa pé ayọ̀ abara kínkín iṣẹ́ náà a ṣe é ṣe wọ́n ní kí n tí wàá sọ̀kan fún yín wọ́n ní Queen Naomi ló lọ sákúrẹ́ ó dágbére fún kábíyèsí pé kábíyèsí ẹjọ́ òun fẹ́ sáré lọ sákúrẹ́ o wọ́n ní wọ́n ti discharge Sinmi o látijọ́ yìí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ discharge Sinmi lánàá wádìí ní kábíyèsí ní kóun lọ kí màmá òun àti Sinmi ibi tó tún lọ Ọlọ́run ló tún yọ Queen Naomi tó tún fẹ́ kidnap ẹ̀ wọ́n ló fẹ́ kidnap ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ló tún kó yọ Ọlọ́run tún kó yọ o wọ́n ní mọ́tò ẹ̀ pé wọ́n fọ́ gbogbo ìwé screen wọ́n ṣe gbogbo ẹ̀ yamayama ṣùgbọ́n bọ́ọ̀lù ọ̀hún ṣàṣekọyọ̀ wọ́n láwọn ti driver wọ́n ní driver ló rescue Queen Naomi nínú mọ́tò wọ́n ní àṣẹ mọ́tò tí kí ló ń jẹ driver mọ́tò Queen Naomi àṣẹ mọ́tò míì ní Queen Naomi wọ̀ mọ́tò tí driver gbé pẹ́lọ́ ló yọ òun náà ṣe yamayama Ọlọ́run dẹ̀ wá ṣe pé wọ́n ní driver ní kí Naomi má wọ mọ́tò tòun bí pé driver ti mọ̀ pé kó má wọ mọ́tò wọ́n ní mọ́tò míì ní kí ló ti ń jẹ́ orúkọ wọn máa ń sápá mi lórí Queen Naomi pé mọ́tò míì ní Queen Naomi wọ̀ ọ́ pé tí ò bá jẹ́ driver mọ́tò tí driver wọ̀ òun ni wọ́n lọ attack tán lérò pé Naomi wà wọ́n ní ọpẹ́lọpẹ́ driver ó lọ jẹ́ kí Queen Naomi tí wọ́n ń kidnap pẹ̀lú ó kù díẹ̀ báyìí láti ní àpẹẹrẹ kí làbọ̀ máa sọ ọ̀la wọn fẹ́ declare
wọ́n fẹ́ fún ní staff authority èmi wọ́n ti gbé kínní sọ̀rọ̀ wọ́n jí staff authority wọ́n jí sá lọ kọ́mọ ọlọ́mọ tún fẹ́ wọ́n ṣàn try ètò ọlọ́run ló á jù wọ́n lọ ọlọ́run ò jẹ́ kí wọ́n lè ṣe àti dúpẹ́ lọ́dọ̀ ọlọ́mọ ní kí n gbé wá sétí ìgbọ̀wọ́ ẹ̀yìn èèyàn kẹ́ ẹ lè mọ bó ṣe ń lọ ẹ ṣe gan bẹ ṣe ń tẹ́tí sí wa ẹ bá share ẹ bá like kẹ́ ẹ lè bá subscribe ẹ ṣe gan God bless you ẹ ṣe màá tó àwọn details tó kù máa mú wá sí símẹ́ǹtì dé láti hospital wọ́n ṣe discharge ọlọ́run tún kó Naomi yọ kúrò nínú ewu kidnapping lẹ́ni staff authority tó fẹ́ fi ṣe kínní fún lọ́la wọ́n ti gbogbo ẹ̀ ti dé ọlọ́run ti ṣe o ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ní kí n sáré gbé wá fún yín àwọn kan ní gbéborùn nù abẹ́ẹ̀ ní gbéborùn ayọ̀ tábà gbéborùn bá lè ṣe fẹ́ mọ bó ṣe ń lọ ẹ ṣe gan bẹ ṣe tẹ́tí sí wa láyọ̀.